Yes, ma. She Madam Khaira Bisodun Afonja ni mo bá sọ̀rọ̀. Ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí òní o. Ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìgbéga ohun ìfọ̀kànbalẹ̀. Khaira máa dọ́gọ́ jọ̀gọ̀jọ̀dún rẹ̀ lóde o. Bisodun mo ní ọmọ dàgọ́ jọ̀gọ̀jọ̀dún rẹ̀ lóde. Ọmọ Afonja o. Mo ní ọmọ gbóhùn ẹnu mi wọn dáṣẹ́ ara mi jẹ́ rárá. Àbúrò rẹ̀ ló ní wọ́n ṣe léyìí fún ọ. Ó ní gbóhùn kẹ́gbọ́n yìí. Ẹ̀gbọ́n tó mọ̀ tọ́jú àbúrò. Ẹ̀gbọ́n rere, ẹ̀gbọ́n dáadáa, ẹ̀gbọ́n onínúure, ẹ̀gbọ́n oníwà ire, ẹ̀gbọ́n aláyére, ẹ̀gbọ́n tó ṣe é dára bẹ́ẹ̀ o. Ẹ̀gbọ́n tó wà lọ síwájú àbúrò. Ó ní wá bóhùn kí CEO Àmọ̀kẹ́ collections máa dágọ́ jọ̀gọ̀jọ̀dún rẹ̀ lóde o. Àbúrò rẹ̀ wá ní kí ọ bí ológun ẹrú. Ó ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó ní bọ́ dé Ọ̀yọ́ tó ti gbé bí ọlọ́mọ gangan. Ńlẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ ọwọ́ àti bá o. Khaira mo ní ọmọ gbóhùn ẹnu mi. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ ọwọ́ àti bá. Ọmọ àjò owó yọkọ lẹ́nu níbi wọ́n ti ń pé kọ́ lọ́wọ́ gbowó. Kí wọ́n fàdá tiẹ̀ sílẹ̀ kó máa lọ. Mèbí kó lè bá a dàpọ̀, kó lè bá a dìjà. Kọ́mọ aládé lè rohùn mú jẹ ni. Ọ̀yọ́ ló ní kárìn ká ṣọpá o. CEO Àmọ̀kẹ́, mo ní ọmọ gbóhùn ẹnu mi. Mo lọ́yọ́ ló ní ká gbèsè kiri ó mọ wù ni. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín o. Ọ̀yọ́ òkúkú níṣe bí bàbá ẹnìkan ọ̀kan. Gbíníṣí lọ́mọ erin ti ń fọ́ láyà ni. Dùndún náà láàfin Ọ̀yọ́ kúkú ń jẹ́ o. Orí títìrí méjèlá kọ́ mọ́ olúkú ewu. Ìlà tìrì ìlà kó, ìkọ́ tìrì ìkọ́ wẹ̀wẹ̀ jẹ. Ìkọ́ nǹkan tìrì ó pẹ̀kú, ìwọ́ tìrì ó pẹja. Mo ní bọ́mọdé bá gbà jẹun, títìrì ní mọ́ ń tìrì lọ́yọ́ lé o. Ọ̀yọ́ ló lọ bá, Ọ̀yọ́ ló lọ bá. Khaira, mo lérò pé ó ti ń jó níbi tó wà ń. Ọ̀yọ́ ló lọ bá o, Ọ̀yọ́ ló lọ bá. Ti rọ́kọ̀ tẹ̀gàn kan, Ọ̀yọ́ ló lọ bá. Bisodun o, ọdún ayọ̀ ló mọ̀ ṣe o, níṣọdún ìbànújẹ́ láṣẹ Elédùmarè. Àbúrò rẹ̀ ní gbàdúrà fún ọ gidi gan ni. Ó ní ẹ̀gbọ́n mi ò ṣọdún òní náà. Ó tún ṣe mí sí láṣẹ adáni wáyé. Ire lójú owó rí o. Ó lójú rẹ̀ ò ní rí bí láṣẹ Elédùmarè ọba. Ó ní wọ́n yé àmọ́dún, àníkún owó, àníkún ọlá, àníkún ohun rere. Ó ní iléeṣẹ́ rẹ̀ ò ní jóná o. Aláṣẹ àtolúdarí CEO Àmọ̀kẹ́ collections iléeṣẹ́ rẹ̀ ò ní jóná. Yóò máa tẹ̀síwájú sí ni. Yóò tàn káàkiri àgbáláyé. Gbogbo àdáwọ́lé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere. Àtiwọ́ àtàbúrò rẹ̀, okùn ọmọ ọ̀yá yín ò wá níjà. Okùn ọmọ ọ̀yá yín ò níjà. Ẹ ó túbọ̀ pẹ́ fúnra yín o. Ìwòye ọmọdún Khaira Bisodun Afonja. Ẹ ó tún jọ péjú ṣe ni gẹ́gẹ́ bábúrò rẹ̀ ti fi rán mi sí ọ. Yes, ma'am. So, what do you have for your sister? Kí lẹ fẹ́ bá búrò yìí san? Alright. Okùn ọ̀yá yóò ní já o. Àṣẹ ìṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí. Olúwa ṣì ń dára Àmọ̀kẹ́. Ó dàbọ̀.